Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. As you don't stop fake life. And don't stop what going on and say, Kokolowo. Kokolowo, Majakowo, cream, what I say, your loan, maintain your water for. Kill a wakaki, great and don't need to be a governor, and don't need to go to your say, who go to our Commodore Pimbe. Tikuba Etile Kanaku, the end of Allah. Move no matter Colo, move Philadelphia, Yebaini, you go tell me day, Yebaini, Agomi, Yebaini, you don't tell me about who you are, you Allah. But one low, I want us all never, and your bow one young, as a low wall, I will say as a guy, and your bow one joint, as a low wall, so low money silly. Oh, don't join low to you, Nikan Kakamala, Sumara, now, as far as I believe. I don't want to come out, Denny. I do as you see, my king. On a member, one law was me. Was met a Motuni Lodi. I don't want to know, or Denny. Owning so you, owning so at you. Owning so going at all, and you do it. Ọkàn gbogbo ara lu wa balẹ̀ bí débi pé ṣé lágbájá ti bọ́ọ̀tà ẹ má tilẹ̀kùn ẹ má ti window kò sólè tí ó wọlé. Wọ́n ní súnkọ̀ máa wọ́n ní trust nínú arákùnrin náà. Gbogbo ara lu asùn ọdẹ tí gbogbo wọn gbẹ̀mí lé lọ́ba bugbe ta erin o erin ti wọ̀lú o erin ti wọlé o erin ti wọ́gi o erin ti wọ́ ọ̀pẹ o erin ti wọ̀lú o gbogbo aráàlú tí wọ́n ṣe ń gbọ́ ohun bàbá ọlọ́dẹ yìí ni wọ́n ń sáré jáde erin dà ẹni ó ní ọfà ẹni ó ní akó ẹni ó ní ìbọn kálukú ń gbé gbogbo aráàlú péjọba àti péjọ bìbà yìí àtàwẹ gbogbo aráàlú péjọba àti péjì erin dà kìnìún dà jábẹ́ pákótó pa ẹ́ bàbá ọlọ́dẹ bá kú sẹ́ni kàkàkàkàkà mo fẹ́ wò ó bóyá oorun yìí wọ̀ yín la àbí ọ̀wọ̀ yín la yìí erin kan kọ̀ wọ̀lú èmi ń ṣeré ni. Allah. Wọ́n àdá ká àdá wo ni ẹ sì wá dá àjà yàn ọlọ́dẹ tó fi wọ́n lára balẹ̀ ojú tó sùn mẹ́ta. Ìkókò dé o ìkókò àwọn kan pé ó tún ṣe bẹ́ẹ̀ jẹ́ òní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn bá tún dìde lójú oorun gidigidigidi nígbà wọn tún dọ́dọ̀ ọlẹ́dẹ ìkókò dà mo fẹ́ kẹ́yìn ní owó pé tuntun mú ta ni èmi ń ṣeré ni wọ́n tún wọlé lọ́sùn ó tún fi wọ́n náà balẹ̀ ó tó bí ọdún kan ajáwa balẹ̀ ti dé ajáwa jẹ̀mílà gbogbo yín mo dúpẹ́ fún alájí wa tó wà lọ́wọ́ ta lè sùn ó jẹ́ kọ́dún kan gùn bàbá tó ní gbogbo aráàlú kìnìún dé o kìnìún dé o kìnìún dé o láyé má gbé kìnìún àìsàn ìbálòpọ̀ kìnìún kẹ̀ níbo lọ́gbà wọ̀lú báwo ló ṣe ṣe ẹni tíyàwó rẹ̀ fẹ́ nílé láyà tọ́fẹ́ dìde máa ṣe tiẹ̀ lọ bí tí máa ṣe nù. ẹ̀sọ́ wọ́n wá kọ́ ọmọ wẹ̀ ó ṣe bẹ́ẹ̀ kò tí ì jọdún kan lọ tó ṣe kan kò tí ì ju kékeré kan. nígbà àlẹ́ ọmọ wọn bá rí erí wọn rí apá bàbá ọlọ́dẹ lọ́tọ̀ọ̀tọ̀. Àṣé kìnìún wọ̀lú lóòótọ́ jọ́jú bàbá ọlọ́dẹ ń pariwo kìnìún wọ̀lú ó ti jẹ́ lápá ọjẹ́ lẹ́sẹ̀ ọjẹ́ lórí wọ́n pé mo sì fẹ́ jáde o ṣùgbọ́n irọ́ rẹ̀ ní ọjà mọ́tò rẹ̀. Allah. Ẹ ti parọ́ kọjá lé àwọn aláàánú yín. Mọ̀rọ̀ wá kò síhùn yóò tọ́ bá ṣe ó máa hàn tiẹ̀ yóò tẹ̀lé o yóò lé o lérí. Tó bá ṣe dáadáa yóò lé ọ lérí tó bá ṣàìdá àìdá yóò lé ẹ lérí ìjọ èèyàn bá ti kú ẹlòmíì ò lè lo pásítọ̀tù ẹ̀ mọ́. bọ̀rọ̀ yẹ kẹ́ ẹ máa alimọ́tò lẹ́ni tafurú nàmi nìhun ikú tẹ́lì kọ̀ọ̀kan ọ̀fẹ́ gbọ́ nípa ẹ̀ àṣàlẹ́ ìlú tẹ́lì kọ̀ọ̀kan ọ̀fẹ́ bẹ̀ wò ikú tẹ̀ nítorí rẹ̀ sásọ̀tún sásọ̀sì ẹlòmíì ọ̀dárí di oògùn lílo nú àwẹ̀ yìí bó ṣe jẹ́ oṣù ọlọ́run kò dárí di ọṣẹ láti má wẹ̀ kò dárí di gbẹ́rẹ́ láti má sìn kò dárí di àṣejẹ láti má jẹ. قل إن الموت الذي تفرون منه. tó bá ní kí ló fa gbogbo eré tó ń sa ìkọ̀dárí di ẹbu láti má lò tó bá ní kí
ló fa wéré tẹ ọ̀sán ni ayé yìí lé kẹ́nìkan wá lọ káyàn mú ohun tí ọ̀ka kálukú mú fẹ́ dé. قل إن الموت الذي تفرون منه. Olúwa ní ikú tẹ́lẹ̀ kọ̀ọ̀kan dọ́ọ̀jì tẹ́ ń sáfù ó ní kò sí ohun tí ó jẹ yé. فإنه ملاقيكم. فإنه ملاقيكم ibi ẹ bá ń sá lọ fún ẹ pàdé ẹ bẹ̀ tó bá yẹ pé bẹ̀rẹ̀ bá yín gé sí. فإنه ملاقيكم. gbogbo ẹyẹ yẹn mi túláàsì ò sínú owó pé ayé tá a wá yìí gbọdọ̀ mọ́ lówó kò sí túláàsì mẹ́ ayé tá a wá yìí ọ̀gbọdọ̀ mọ́ bímọ kò sí túláàsì mẹ́ ayé tó wá yìí ọ̀gbọdọ̀ mọ́ kọ́lé kò sí túláàsì mẹ́ ayé tó wá yìí ọ̀gbọdọ̀ mọ́ níláàrí ọ̀gbọdọ̀ mọ́ lókìkí kò sí túláàsì mẹ́ túláàsì ẹyọ ọ̀kan ní bẹ lórí gbogbo ẹ̀dá huwal maut òun ni kú. فإنه ملاقيكم. ilé wa lè má jọra wọn gbà tá à ń sẹ̀mí o ṣùgbọ́n irú ilé kan náà láásùn bí ọba sẹ̀mí mọ́. ipò tó ń kálukú bá wà kóró ọ̀la ma Aishatu Abímbọ́lá ẹ wo ẹ̀yìn ẹ̀ lẹ́nu jẹjẹ sí jẹjọ ẹ wo bó ti rí. àní ẹ jẹ́ káwọn èèyàn ẹni transparency gbogbo òsèmí ayé tẹ́ ẹ bá fẹ́ lò ẹ jẹ́ wọ́n mọ bẹ́ẹ̀ ti tó ẹ jẹ́ wọ́n mọ bẹ́ẹ̀ ti jẹ́ irọ́ ni òní jẹ́ yẹn lòmí ọ̀dà àbòsí ni òní jẹ́ yẹn lòmí òtó ikú tunasiri ni ikú hadimu lazati ikú hadimu lazati òun ní máa wó ilé àdùn tunasiri ni ikú ohun tí ẹ ṣe wọ́n lọ ní tó pè ní tiẹ̀ ọjọ́ ọkú ni wọ́n gbé àṣírí ọlọ́pàá ohun tó jẹ́ tó oníwọ̀ lọ jẹ ikú ni ó tunasiri kọ́ ọ̀jẹ́ bẹ́ẹ̀ kódà ohun tó jùlọ tó olóòótọ́ bẹ́ẹ̀ ikú ni ó sọ fún wa pé nǹkan máa jẹ́ tù ní o èèyàn ni. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. gbogbo ẹ̀yin artist torí pé ẹjọ́ lọ́kìkí lóbi dàbí gbàgbé ẹnìkan lẹ́ ń kú èrò pàdé kú o àìsàn ìbálòpọ̀ èrò pọ̀ gan torí pé wọ́n jọ́ lọ́kìkí ní ìkíní àìmọye elémi tí àmẹ́wàá kú kọ́dún tó kulẹ̀ ṣùgbọ́n ẹ tún lọ kú fún àdúrà ẹ lọ kú fún àdúrà dáadáa oró ń bẹ bí ojú tí ojú bá wó èèyàn pọ̀ oró wà bí àwọn ojú kan bí bá wó èèyàn púpọ̀ yóò máa pa kan lára yẹn ẹ máa wo gbogbo ẹni tí ojú bá wò púpọ̀ wọ́n tètè máa gbó oró ń bẹ lérí ahọ́n wọ́n dákọ̀ èèyàn kódà kó máa dákọ̀ ẹ̀ dáadáa kó máa sọ dáadáa yóò máa lápá kankan torí pé wọ́n ti ń sọ̀rọ̀ rẹ̀ o abẹ́rẹ́ ni ti ń gún ọ. kẹ́kọ̀ọ́ lọ gbàdúrà dáadáa irun ọmọ kí àwẹ̀ ọmọ gbà sìnà a1 àbòsí a1 gbogbo nǹkan burúkú kẹ́ ẹ máa bára yín jẹ́ ta ni ó kò kú ọ̀run jẹ́ nísìn ìjọ ìwọ náà bá kú ayé gbàgbé ẹ̀ mo fẹ́ tó mo fẹ́ jẹ́ mo fẹ́ dà ohun tẹ́ ń kọ́ ọ̀yàn ẹ̀ ló. Allahu Akbar. kí lẹ fẹ́ dà gan ẹ fẹ́ dolówó kí lẹ fẹ́ dà gan ẹ fẹ́ dà fásádọ̀ kí lẹ fẹ́ dà gan ẹ fẹ́ lọ lóyìnbó kí lẹ fẹ́ dà gan gbogbo ẹ bá rí ẹ sáré o àdínkù ni ó gbà lọ́wọ́ yín. فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة. ẹ lọ ní impact dáadáa ẹ tún inú rò gbogbo àwọn tí wọ́n wò lérí àwòrán fídíò ní tipẹ́tipẹ́ láì mọye ọdún sẹ́yìn àwòrán nìkan náà la fi mọ̀ wọ́n kí wọ́n ṣe tí kálukú yín ọba wá ọgbọ́n mi ìdákùn sẹ̀mí ayé ẹ̀ kẹ́ ẹ dá foundation lẹ̀ kẹ́ ẹ ní tẹ́ mọ̀ fi ní impact lérí àwọn èèyàn fíìmù tó jáde lánàá ti gbàgbé èyí tó jáde lónìí là ń wò tọ̀la ní ọ̀tẹ̀ tò ní rì. Allah. Ó ṣe fíìmù kan láṣẹ ta ló ṣe kíṣẹ́ẹ̀tì ni ó ti kán wọ́n ṣe sinimá kan gbà kan gbogbo àrélù kankan ta ni ó sọ lérí mọ́ nísì ó ti lọ. tẹ́ bá jókòó sí wọ́n mọ́jú mi ta ni mo mójú ẹ̀ bẹ́ẹ̀ nìkan kan ọba mọ ìyàwó rẹ̀ ọ̀sàkọ̀ bẹ́ẹ̀ nìkan kan ọmọ àmọ̀ rẹ̀ ọmọ bẹ́ẹ̀ nìkan kan òsì mọ́ ọmọ rẹ̀. ohun tó jẹ́ àjù ni pé opportunity tọ́lọ̀ fún yín wọ́n mọ sínú rẹ̀ bò ó tí ń jalè wọ́n mọ Evans o tí ń jiyàn gbé wọ́n mọ̀ mí wọ́n mọ̀ mí mo tó gbá mi ò táwo ohun tí mo fẹ́ kẹ́ ẹ̀ dìbò ni pé ẹ lọ ní impact opportunity tọ́lọ̀ fún yín grace tọ́lọ̀ fún yín ẹ sáré lò ó. àbáyé sọ lẹ́ẹ̀kan ní gbogbo àwọn àfáà ká máa ṣàdúrà fún Abímbọ́lá ká máa ṣàdúrà lọ gbogbo gbà béèyàn ká bá sọ nínú wa kó wọn máa ṣàdúrà lọ gbogbo àlọ́ nípa. bàbá ẹni ó ti kú àdúrà mélòó láti ṣe fún kí ó ti kú. iṣẹ́ ọwọ́ kálukú ni ó ṣàdúrà fún òní làdúrà pàápàá o. النفس تبكي على الدنيا وقد علمت. bẹ́ẹ̀ bá pàdé ẹnìkan tó wá ní wàláì láti tó ti kú ojoojúmọ́ là ń ṣàdúrà irọ́ ni. bóyá tó bá jẹ́ pé foundation tẹ ẹ dálẹ̀ fún o tó bá ti kan mọ̀lẹ́bí ẹ̀ tó yọ wọn lọ́wọ́ kú àwọn ọmọ ṣàdúrà ló gbére. Allahu Akbar.
impact àwọn èèyàn náà ayé ni wọ́n fi rántí yóò àwọn èèyàn ti lọ